bàbá olóyin C0C0NUT táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ C0C0NUT ní kí ẹ gbà lọ. ẹ mà tún kú déédéé wòye o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi C0C0NUT ló ń kí yín o tá ń tọ́lọ́run bàbá olóyin gan bàbá olóyin original tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà ní bàbá olóyin bus stop bàbá olóyin bus stop ní Ìyẹ̀sí Ọ̀tà ọ̀rọ̀ tí mo tún fẹ́ fún yín láṣìírí kan lónìí ni o ẹ má gbàgbé tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455 ẹ tún lè bá mi pa ẹ tún lè lo nọ́mbà mi nọ́mbà méjì mò ń lò 08108431336 08108431336 ẹ wò àgbọn òun náà ni mo tún fẹ́ sọ̀rọ̀ lórí o ǹjẹ́ jẹ́ mọ̀ pa lè lo àgbọn fún ṣẹ́gun ọ̀tá bó o la ṣe ń lo àgbọn tó jẹ́ wípé a fi ṣẹ́gun ọ̀tá kí la fi kún bó o la ṣe lò bó o la ṣe ṣe ẹ fi ìdílé nǹkan ẹ fi kalẹ̀ sí kó tó dìgbà náà ẹ má gbàgbé o èmi C0C0NUT táńtọ́lọ̀ mo ṣèwé oríṣiríṣi lórí oyin èmi ni mo ṣe honours in medicine African Power Part 1 African Power Part 2 African Power Part 3 agbára èèyàn dúdú lórí àṣírí agbára èèyàn dúdú Yorùbá ní agbára Yorùbá láṣìírí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹni bá lówó òtẹ́rù ìwọ̀n abá tí ó fi taná ló mú dání agbára èèyàn dúdú apá kìíní ni agbára èèyàn dúdú apá kejì agbára èèyàn dúdú apá kẹta ọ ní àṣẹ medicine rèé ẹ lè rí àwọn ìwé ìrà ní online lórí WhatsApp email tàbí Gmail tàbí ká ẹ máa bọ̀ ní bàbá olóyin bus stop bàbá olóyin bus stop ní Ìyẹ̀sí Ọ̀tà ẹ lè ríra mo lálágbàtà o tẹ́ ẹ bá dé Mushin mo lálágbàtà tẹ́ ẹ bá dé Mushin number 4 Aloko Laro Street Mushin bus stop Mushin lẹ́kọ̀ọ́ tí ẹ bá dé Bariga number 36 Ìlàjẹ road 36 Ìlàjẹ road ní Bariga ẹ rọjà wà ń bẹ̀ ní Ìkọ̀tún Ẹ̀gbẹ́ a wà ní Ẹ̀gbẹ́ number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street Agodo market Agodo Ẹ̀gbẹ́ níbi ọjà Agodo tàbí ká kúkú máa bọ̀ ní Ìyẹ̀sí Ọ̀tà ní bàbá olóyin bus stop bàbá olóyin bus stop nílùú Ìyẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08054749455 àgbọn tí mo sọ̀rọ̀ èrè o ojú mẹ́ta ni àgbọn máa ń ní àgbọn kì í fi kankan ríran bẹ́ẹ̀ ojú mẹ́ta tágbọ̀n ní kì í fi kankan ríran bó o láṣẹ wàá lò ẹ lọ wá ọṣẹ ẹ lè lo ọṣẹ dúdú ẹ lè lo ọṣẹ funfun tí ẹ bá fẹ́ lò ẹ mú ọṣẹ ẹ pò pẹ̀lú iyọ̀ ìsebẹ̀ tẹ́ ẹ bá ti pò pẹ̀lú iyọ̀ ìsebẹ̀ ẹ wàá fi bo ojú àgbọn yìí ojú mẹ́ta tágbọ̀n ń rí àgbọn kì í fi ríran àwọn ọ̀tá ò ní ríran ríre ẹ̀ ọfẹ́ gbàwé ìgbélù ọfẹ́ gbàwé gbá ọfẹ́ gbàwé àwo ọfẹ́ ṣèdánwò ọfẹ́ kó lọ lẹ́ẹ̀kan sí kejì àbọ̀ ọfẹ́ ralẹ̀ ọfẹ́ ra mọ́tò táwọn ọ̀tá bá ti rí níkùn rẹ báyìí wọ́n máa fẹ́ dènà rẹ̀ ni kódà báláboyún bá lóyún sínú kíákíá lamọ́nisẹ́ ní ó ti mọ̀ dé oyún tó ní wọ́n bá jẹ́ ọmọ tó máa lókìkí ni àfi ká bí amọ́ tètè múra káláboyún tètè múra kọ́mọ náà lè sọ ọmọ alálùbáríkà tó o bá fẹ́ kọ́ta máa rìnà rí ẹ kọ́mọ rí ayé ẹ lọ wá ọṣẹṣẹ pé iyọ̀mọ́ kọ́ wá fi gbogbo ojú àgbọn yìí ó lè fi gbogbo ara ẹ̀ kó o tọ́jú ẹ̀ kó o dínú láìlọ́n kó o gbé pamọ́ tó bá ti dijọ́ kẹta kó o máa fi wẹ̀ ìyàwó lè lò ń bẹ̀ ọkọ lè lò ń bẹ̀ àwọn ọmọ lè máa fi wẹ̀ ayé ò ní rìnà ríre ayé ẹ̀ tó o bá lè sí bẹ́ẹ̀ ojú mẹ́ta tágbọ́n ní àgbọn máa ń làálẹ̀ báyìí ní àgbọn kì í fi ríran ẹ mú ọṣẹ ẹ po iyọ̀mọ́ ẹ ṣàn mójú àgbọn ojú mẹ́tẹ̀ẹ̀ta ẹ fi bò dáadáa kẹ́ ẹ tún fi gbogbo ara àgbọn ẹ gbé pamọ́ tó bá ti dijọ́ kẹta kẹ́ ẹ lọ ọbẹ̀ kẹ́ ẹ máa fi wẹ̀ ẹ má fọ àgbọn yìí o ẹ má fọ o ẹ má fọ o bí ó ṣe wà lódìdí rèé o mò ń sọ báyìí o ẹ fi pa lójú ọṣẹ yẹn
ọṣẹ dúdú tó bá jọ́sẹ̀ òyìnbó lẹ fẹ́ lò bíi Lux white and white soap ẹ kọ́kọ́ gé wẹ́wẹ́ kọ́ ẹ fomi gbóná sí kẹ́ ẹ fi yọ tó bá ti rọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ tán kẹ́ ẹ wá fi yọ sí kẹ́ ẹ tó san mọ́ ara àgbọn yìí kẹ́ ẹ gbé pamọ́ kẹ́ ẹ máa fi wẹ̀ ọ̀tá ò ní rìnà ríre yín mọ́ bọ́ ọ bá lóyún nù ò ní máa rí oyún nù rẹ mo ò dẹ̀ ní lè ṣe jàǹbá fún ọ lágbára Ọlọ́run ẹ má gbàgbé ẹ lè rà àwọn ìwé mi ra o ẹ lè ríra irú eléètọ́ ẹsẹ̀ jáde yìí tọ́mọ bá ń mu gbó tó mu sìgá tó ń kó dúkìá létà iṣẹ́ tẹ́ ẹ máa ṣe omi lásán bẹ́ẹ̀ ṣe lo omi ká gbómi ta núrì ká sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tẹ́ sọ sí ọ wà nù ìwé yìí bẹ́ẹ̀ ni tó o bá fẹ́ kí wọ́n fi wọ́n ta ó lọ́fà abẹ́ni ti ta lọ́fà oògùn ẹ̀rọ ọ wà nù ìwé eléyìí African Power part 2 agbára èèyàn dúdú agbára apá kejì eléyìí bẹ́ẹ̀ ṣe ń lo yín oríṣiríṣi iṣẹ́ tó yín ń ṣe òun lẹ́ẹ̀bà pàdé nínú eléyìí honey as a medicine honey as a medicine gbogbo iṣẹ́ tó yín ń ṣe pátá iṣẹ́ 70 iṣẹ́ 70 tó yín ń ṣe gbogbo ẹ̀ lákọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lè ràn kó ìrànlá tó fẹ́ mú kú bí wọ́n ṣe ń lo ewúro ó wà níbí a sọ̀rọ̀ ewé púpọ̀ ń bẹ ewé ewúro ewé dú àti ewé úgú ewé èròkó tá yíbò máa fi ń jẹun tá máa ń jẹ tá mẹ́dọ́ náà máa ń jẹ Yorùbá náà máa ń jẹ ọ̀nà mẹ́ta péré tá a ti sọ̀rọ̀ ewé àtẹ̀gbò nìyẹn tá a ti sọ̀rọ̀ ewé nù ìyókù oyin bí wọ́n ṣe ń lo oyin òun lẹ́ẹ̀bà pàdé nínú ìwé honey as a medicine ẹ má gbàgbé ẹ lè rí gbogbo àwọn ìwé mi àtọyìn rà ní bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà mo ti sọ àdírẹ́sì àwọn alágbàtà fún yín o bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà Monday to Friday a máa ń wà ń bẹ̀ a kì í wá Saturday and Sunday a kì í wá a máa ń fìyẹn sinmi bẹ́ẹ̀ ni mo ní alágbàtà lẹ́kọ̀ọ́ nọ́mbà 4 Alokolaru Street Mushin bus stop tẹ́ ẹ bá dé Bàrígà ẹ lọ sí nọ́mbà 6 36 Ìlàjẹ road 36 Ìlàjẹ road ní Bàrígà ní Ègbè lẹ́gbẹ̀ẹ́ Kọ̀tún ẹ lọ sí nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street Agodo market Agodo Ègbè yẹ títí ìgbà míì tẹ́tùn mọ́ gbọ́ mi àrán lẹ́ẹ̀mọ́ dá ẹ̀ ní dáràn o. bàbá olóyin C0C0NUT táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ C0C0NUT ní kí ẹ gbà lọ.